Party ni ẹ̀dùbọ̀ yẹn ń parí ìjà àsìkò party lòun ń parí ìjà kò báwọn èèyàn parí ìjà ńgbà tán bímọ. Ìyábọ̀ Òjó kì í báwọn èèyàn parí ìjà tán bá ń kọ́lé àbí tán bá sílé. Kò ń bá wọn parí ìjà. Tóun bá ti ní ìnáwó selfish interest, àwọn ọ̀rẹ́ òfò, àwọn ọ̀rẹ́ ìbànújẹ́, àwọn ọ̀rẹ́ òṣì, àwọn olórí burúkú obìnrin tírú wa yóò gbàdúrà fún àwọn ọmọkùnrin wa. Àwọn obìnrin òṣì, àwọn obìnrin èpè, àwọn obìnrin ẹ̀sín. Ẹ̀yin èèyàn wa finally ó ti ṣẹlẹ̀ o. Lizzy Anjorin ti sọ wípé ó náà rẹ́dì àti parí ìjà pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ó ní ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ni ò rẹ́dì láti parí ìjà pẹ̀lú anybody o. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nìyí. Àṣé Lizzy Anjorin gan kò tiẹ̀ fẹ́ràn ìjà lọ títí báyẹn. Condition ló jẹ́ kí ó rí bí ó ṣe rí yìí. Ẹ̀yin èèyàn wa ó dà pọ̀rọ̀ yìí ti lójú bọ̀. Ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù nínú ọ̀rọ̀ náà. Àwọn obìnrin tí wọ́n bá tarẹ́ ní nìkan, àwọn obìnrin tẹ́ pé tẹ́ran méjì bá kunu pọ́ọ̀tù wọ́n á jẹ, tán bá jẹ tán wọ́n á bu omi sọ́bẹ̀, wọ́n á lọ fi hàn ọ̀rẹ́ ọkọ wọn láti fọkọ wọn ṣẹ̀sín. Kò sórúkọ tán lè pe bàbá ọmọ wọn nítorí àti tọrọ bára. Báyìí okay, Ìyábọ̀ Òjó ń sìn àbí few weeks àbí few days tó party ẹ̀ ó ti ẹ̀rí wọ́n wá ń gbé fọ́tò ẹ̀ kiri bí ẹni tó ń ṣòkú ẹ̀. Wọ́n ń gbé fọ́tò àwọn tí Ìyábọ̀ Òjó lọ bá parí ẹ̀ gbọ́n tó ń bá Ìyábọ̀ Òjó gbé fọ́tò ẹ̀ kiri tó ń gbé fọ́tò òkú Ìyábọ̀ Òjó kiri mélòó nínú wọn ni Ìyábọ̀ Òjó ti impact life ẹ̀. Ọjọ́ wo ni Ìyábọ̀ Òjó ti tan live chat tó sọ̀rọ̀ bí wọ́n ṣe lè make owó, bí wọ́n ṣe lè gbélé ọkọ, bọ́n ṣe lè gbélé ayé, bọ́n ṣe lè jẹ́yàn. Ọjọ́ wo ni Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Àfòun nìkan, àfòun gbogbo àwọn tó gbé fọ́tò òkú ẹ̀ kiri yẹn nísìn in the next few days ọjọ́ Christmas nísìn ìmí máa wà nínú wọn tí ò ní jẹun. January máa dé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè san school fees ọmọ wọn but time tó ń fẹ́ ṣe party á lọ kó orí wọn jọ, á lọ kó orí wọn jọ. Kó ṣì Ìyábọ̀ Òjó kó ṣì lọ. Ọlọ́run jẹ́ kí n pàdé irú ìwọ̀kẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́. Bẹ́ẹ̀ parí ìjà kọ́ parí ìjà ni ó ní ṣoríire. Olùsì báwọn èèyàn parí ìjà torí pátí olùsì wọ́n wá náwó ọwọ́ wọn kán dẹ̀ gbé kọ́ńtàtì wọn lẹ̀. Àwọn aṣèrè pàtàkì yẹn tó bára yín London kí n ti jùlì síbí lákùwà. Ó wá ń búlì mi London àmẹ̀bọ̀ as if I care ó ń ṣí èrè. File 40